Àbẹ̀ní ti ró owó sóge. Abíamọ dáadáa. Àbẹ̀ní olóríire. Ẹ kú ọdún o. Abíamọ làbẹ̀ní o. Àbẹ̀ní ti ró owó sóge. Ìjẹ̀sàré arókunyọ̀. Ìjẹ̀sàré o arókunyọ̀ o. Èsì ò gbọ́dọ̀ fọwọ́ kan mo bòkun rémi. Èsì ò gbọ́dọ̀ fọwọ́ kan mo bòkun rémi. Wọ́n tó bẹ́ẹ̀. Olúwabùkọ́lá Onjolóye ọmọ Ìjẹ̀ṣà jólóye ń bọ̀ wá. Onjolóye ọmọ Ọ̀gbára jólóye ń bọ̀ wá. Onjolóye aya Ọ̀kẹ́ jólóye mọ̀rẹ́ o. Onjolóye ijó pẹ̀rẹ̀ fẹ̀yìn Kọ́lá ijó rẹ̀ lónìí o. Ọmọ lọ́jọ́ ìbí Olúwabùkọ́lá fẹsẹ̀ rajó o. Ọmọ lọ́jọ́ ìbí ọmọ Ọ̀gbára ìjíjó ọ̀pẹ́ o. Ọmọ lọ́jọ́ ìbí fẹ̀yìn Kọ́lá ijó rẹ̀ lónìí o. Ọmọ lọ́jọ́ ìbí. Àtótó aládùúkẹ́ ń ó tára wájú o. Mo lẹ́jù ni mí ń wójọ́ mẹ́lòmíì lọ. Lónìí mo rí bá fọlọ́hún òbòbá kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Olódùmarè ọba tó bá mi dá Olúwabùkọ́lá sí. Fẹ̀yìntọ́lá Àbẹ̀ní KJP ọmọ Ọ̀gbára aka life matron ìyá àjọsẹ̀ lẹ́sẹ̀ Church of Christ Embassy Parish Baltimore Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Olúwabùkọ́lá Àbẹ̀ní ni mò ń pè rí un. bẹ́tì rẹ bá já ọmọ mi kàn rárá o. ẹbí Oyetunji àtẹ̀bí Ajagunna wọ́n ní mọ́ kábíàmọ́ ńlá bọ̀ jágbọ̀rọ̀ gbọ̀rọ̀ abíàmọ́ lọ́jọ́ Ògúnlé. wọ́n ní mọ́ kí o sì mọ́ ṣàdúrà fún ọ. wọ́n ní sún ọmọ ajiná fún ọ jẹ. wọ́n lọ sàbí rẹ̀ sọ wọn lóde abíàmọ́ gidi onínú rẹ̀. wọ́n láwọn ti ròkun àwọn ti rọ̀ṣà. wọ́n lẹ́yìn tí ó ṣe bí alábẹ̀ní sọ wọn gógó. Àbẹ̀ní kò sí bó bá ti pẹ́ ní ilé ayé tó ojúrò nírare. mo náà ní fẹ̀yìntì sunkún ọmọ. wàá wá kéré ọjà wálé ó ní gbèsàjò lágbára Olódùmarè ọba. Màmọ́lúwá kẹ́mi Màmọ́lúwá ṣèyí Màmọ́lúwá tọ́sìn Màmọ́lúwá fẹ́mi Màmọ́lúwá tù mí nínú. Ẹlẹ́dùmarè oníjó fọwọ́ gbọ́mọ sí. Olúwabùkọ́lá Fẹ̀yìntọ́lá Àbẹ̀ní KJP ó wádìí àwọn bàbá rẹ̀. ọmọ wọn ní gbòógì nílùú Iléṣà. ọmọ Ìjẹ̀ṣòsùrí ọmọlẹ̀ òbí ọmọlẹ́ni àtẹ̀ká ọmọlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìjẹ̀ṣòrí di ṣáná ìlélẹ́rú ọwọ́ tí múná ro oko. ọmọ lóbì kò wọ́wọ́ tí wọ́ o. ọmọ lóbì kò wọ́wọ́ tí wọ́ o. Olúwabùkọ́lá Fẹ̀yìntọ́lá o. obì tó bá fẹ́ tẹ̀lé àwọ̀ sàpò ẹni èyí tí ò bá fẹ́ tẹ̀lé àwọ̀ sínú gbó mẹ́ranko búburú àrí mú jẹ dẹ́dẹ́dẹ́ lóbi rọ̀ lókì ìtẹ̀fún. mo ní Jésù fẹ́ràn ọkà bí iyán bá mọ bíntín tí ó jẹ kúrò ẹja lọ́rẹ̀ ẹ fún wọn ní Jẹ̀ṣà jẹ. ọmọ wọn nìyẹn ọmọkùn ọmọ ẹwẹ́ kan àjámúṣẹ́ rẹ. bí mo já kẹgbà kan bí mo já méjì ẹgbà méjì bí mo já mẹ́ta ẹgbà mẹ́ta bí mo já mẹ́rin ẹgbà mẹ́rin bí mo já márùn ẹgbà márùn bí mo já mẹ́fà ẹgbà mẹ́fà bí mo já méje ẹgbà méje bí mo já mẹ́jọ ẹgbà mẹ́jọ. Alábẹ̀ní mọ̀ ń gòkè àwọn bàbá rẹ̀ bí mo já mẹ́sẹ̀ ẹgbà sún. Ìjẹ̀ṣà tó bá já mẹ́wàá ló mẹ́rù owó pé o. ọmọ nábì ká jẹ́ fọwọ́ kan ń díẹ̀ lọ́mọ o. mo lẹ́bi ò lè ka àgbàjẹ̀ṣà kí n má jobi tògbó. Olúwabùkọ́lá mọ̀ gbóhùn ẹnu mi. ogun já Awúsọ ogun kọkan ogun jàjẹ̀ṣà ogun òròbì kan. ogun làlú Ọlọ́run fẹ́ gbòbí lọ́wọ́ bàbá tọ́bí ọlọ́mọ mo níwọ̀ lọ́mọ ogun tí ń gbà ní tí ń dàgbà ẹni. Olúwabùkọ́lá o. ihò kékèké ní sàṣọba bẹ́yìn lóde gbàjọ. ọlọ́gọ́dọ̀ tèmi tẹ̀yìn Ìjẹ̀ṣèrí tí ó bá rí lọ́jà ni ó rà wá fún mi nílé. màrí mú sẹ̀sẹ̀rẹ̀ fún dúdú olóye. mo ní Jẹ̀ṣà kékèké bí ẹni fìlàlì lè mọ́ lọ́wọ́. mo lẹ́mí mọ bí wọ́n ti kí Jẹ̀ṣà tí fífún ní lóbi tó gbọ́mọ̀ mọ bí wọ́n ti ń kọ́ mẹ́rú òwò àti fífi lé ṣẹ́gbani lẹ́nu. ọmọ olókun àdó nìyẹn ọmọ olódò dẹ. ìran Ìjẹ̀ṣà nísìn tó lòtò lo ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́ yóò kárẹ̀ láyé. Àbẹ̀ní ooo ayé KJP ọmọ Ọ̀gbára dákun mọ́ gbóhùn ẹnu mi. ẹbí Oyetunji àti Ajagunna wọ́n ní mọ́ kí ọbẹ̀ ológun ẹrú wọn ní kí ọbẹ̀ ọlọ́gbọ̀n wọ̀ ọ̀fà. wọ́n náà ní gbẹ́nu kolo gbowó orin. ayé onífẹ̀ẹ́ gbàbùn ọ ló ń jẹ́ ẹ̀jẹ̀ lágbára Ọlọ́run ọba. mo jíṣẹ́ rán mi Àdùkẹ́ jàǹtàlẹ̀ mi jẹ́ ọmọ wọn ní Kútọ́ọ̀nù. Olúwabùkọ́lá Fẹ̀yìntọ́lá Àbẹ̀ní ooo ayé KJP ọmọ Ọ̀gbára àṣeyí sáà mọ́dún ooo.